KOKO ZARIA wo ni mo wá bá sọ̀rọ̀. Ohun kọ́kọ́ sọnù nínú ayé ẹ̀ tó ń kó yà jẹ bọ̀ tó mọ̀. Ó dẹ̀ lè rí kẹ́ mọ́ láyé o. Ẹ wò ó, a sì máa fún yín ní àǹfààní láti wo full video náà. Arákùnrin yìí tí wọ́n ń pè ní OLAIYA IGWE ó sọ pẹlẹbẹ ọ̀rọ̀ nínú fídíò yìí. Ó bú KOKO ZARIA tó jẹ́ wípé ẹ̀yin gan ẹ máa nífẹ̀ẹ́ sí láti wo fídíò náà. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ wá nǹkan fìdílé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí. Ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ó yá ẹ wá nǹkan fìdílé o. Ìjẹ́ ti gbé yòókù yín tẹ́ fi máa wo fídíò yìí, ẹ gbádùn rẹ̀. Ó yá o. KOKO ZARIA wo ni mo wá bá sọ̀rọ̀. Ohun kọ́kọ́ sọnù nínú ayé ẹ̀ tó ń kó yà jẹ bọ̀ tó mọ̀. Ó dẹ̀ lè rí kẹ́ mọ́ láyé o. Kò possible. Àìkàwé ẹ̀ ń yọ ẹlẹ́nu. Àìkàwé ń yọ ẹlẹ́nu. Gbogbo mọ́dé ṣe ń kọ́ ẹ náà pé báyìí ni kò sọ, báyìí ni kò ṣe. Still náà, àwọn olódò náà ń kọ́ ẹ. Bí mi tiẹ̀ mọ̀ àwọn tó ń kọ́ ẹ, but àwọn olódò náà ń kọ́ ẹ. Ó mọ̀rọ̀ sọ. Ṣọmọ bí Láwòrí ṣe jẹ́ sí mi kí n kà fún ẹ. Láwòrí jábúrò. Èmi ò ń ṣọmọ Àwórì, ọmọ Abẹ́òkúta lèmi. But àbúrò ni Láwòrí by age sí mi. Òun wá jẹ́ ẹ̀gbọ́n ńlá sí wọ kì í ṣẹgbẹ́. Láwòrí tún jẹ́ ọmọọṣẹ́ sí mi ní industry. Bó dẹ̀ jẹ́ pé àgbà òṣèré ńlá ni. Èmi sì sí ni ẹ̀ ó di méjì. Tá bá ń gbogbo yẹn ká papọ̀.